Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby.
Hallelujah. I give it back. I give it back. I put it in the come on. Olùdàpọ̀ olùtòríbọ̀ kí ẹ àyè o. Ọkọ̀ báyà káwọn lọ́rẹ̀. Olórí Bàrẹ́kà, ó ṣàbábà ọ̀ṣà. Wọ́n lè kiri ẹ̀rọ méjì ìbò kí ẹ síbí. Ìgbà yìí wọ́n ṣe ọba tájì mú ìgbésí akọ́láwọlé. Kọ́láwọlé àròkọ. Ọkọ̀ ṣòwò ẹ̀ nínú. Olówódé lówódé gbà. Mo máa kí ẹ ààrẹ fún. Ọkọ̀ lórí ìlàwọ̀ tó ìbí ìyọ̀yọ̀bá. Ààrẹ mi kọ́ Ọláwọlé. Ọba káyọ̀dé àlàó. Wíṣọ olówó sọ̀kè bílẹ̀ olùpàdé olówó. Ẹ̀kú àdúgbò ló ti mọ̀ bí. Ṣìkà aṣíwájú Maxwell Ọláwálé Àyìnlá aṣíwájú ẹ̀gbá. Ẹ̀kú àdúgbò ló ti mọ̀. Ọmọ yìí ní dúpẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ọ́lá Fálákì. Àtàlàjì Abídóyè Àmọ̀sù. Àlàjì àgbà. Mo máa kí ẹ parí. Ṣìkàlájì ká Zimbi. Ọmọdé yẹ̀ yí wá. Bàbá alájẹ gbogbo ti torí. Òyìnbó ní sìmẹ́ǹtì. Ẹ bá sọ̀rọ̀ nípa sìmẹ́ǹtì gangan. Ọ̀dẹ́yẹ ìwà ní kẹrí. Àjẹ àwọn ọmọ ẹ̀ àfihàn. Alájẹ́rí ọlọ́ni Taofik, Prince Abdulgani Ọlọ́lọ́kọ̀, olórí Elizabeth Rántí Àyìnlá, Chief Razak Omíbọ́lá, Yomi Daniel, Dr. Ẹ̀jẹ̀yí, Ọ̀túnbọ̀tá Yorùbá lànà, Abíọ́dún Ọmọdé Lọ́sùn, Ọ̀rọ̀kìnrin torí o, Ọlájí Musili Ọmọdé Bọ́lá. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.